jẹ́ kó máa rápẹ̀rẹ̀ Islam lára jẹ́ kó máa rí àpẹẹrẹ Islam lára ẹ̀. òun ló kéwú fún yí pé nínú oṣù táwà yìí nínú oṣù táwà yìí lọ́lọ́run fẹ́ dára ẹ̀mí ó fẹ́ dára mí Ọlọ́run fẹ́ dára mí àrà tó fẹ́ dá ẹ̀ àrà tọ́lọ́ fẹ́ dá ní yóò máa gbé wá lẹ́yìn yóò máa gbé wá lẹ́yìn fún àwọn tí ò yé fún àwọn tí ò yé àbí tí bí ibà yóò yé àbí tí ń dá ṣe bí kò yé. ẹ má mọ́ṣù kalẹ̀ ànábí òkè ń mọ́ṣù kalẹ̀ ọ̀ ànábí òkè ń mọ́ṣù kalẹ̀ báyé ṣe mọ́njọ́ náà báyé ṣe mọ́njọ́ náà ni ò jẹ́ ká náà ní mú oṣù kalẹ̀. àwọn ọmọ mọ́ṣù kalẹ̀ lópin ìgbà tí ó fàyè lẹ̀ fún wa yàní al-hukmu àwọn ìdájọ́ kan ma wá dalilun qat'i nínú al-Qur'ani aqimus salat kò sí nǹkan tó fẹ́ yí padà ẹgbẹ́ dúdú ẹ kí òun kò sí tó fẹ́ yí padà. dalilu qat'i nìyẹn dalilu tí è ṣe qat'i dhanni sumu li ru'yati al-hilal wafturu li ru'yati àti sawmu Ramadan shahru Ramadan alladhi unzila fihi al-Qur'an hudan lin-nasi wa bayyinatin min al-huda wal-furqan ومن شهد منكم الشهر فليصومه شهد منكم الشهر لون المفردات لألفاظ القرآن tíra yẹn yóò túnmọ̀ ṣẹ̀hídà fún ẹ láìmọye ọ̀nà tí wọ́n ń gbà lò ṣẹ̀hídà orí ṣẹ̀hídà ó jẹ́rìí ṣẹ̀hídà ó wà ń bẹ̀ ó bá orí ó wà ń bẹ̀ ṣẹ̀hídà ni ẹ dẹ̀lálá rọ́níyà a máa pè ẹ́ pé ìyẹn ó kàn tọ́ka ni ó nítumọ̀ oríṣiríṣi síákùl kàlámì ẹ ni ó ma yẹn pé ẹṣin lókun ọ̀rọ̀ ẹ̀sìn lókun ọ̀rọ̀ olóba tí ń bọ̀ ọ̀rọ̀ lẹ́ṣin òwe òwe lẹ́ṣin ọ̀rọ̀ tọ́rọ̀ bá sọnù òwe ló fi wà bàbá agége man shahida minkumu shahra ó sọ wọ́n pé ẹni tó bá bá láyé ni ẹni tó bá jẹ́rìí sí ẹni tó bá rí ẹni tó bá wà ń bẹ̀ Al-Qur'ani ti rí ni ẹ̀ kìí ṣe pé wọ́n ti tú bákan lọ wá bọ́n ṣe ń tú èèyàn bẹ́ẹ̀ so àwa mú àwẹ̀ amọ́jọ́ kalẹ̀ ẹ̀wọ̀n ìmọ́jọ́ kalẹ̀ àwọn èèyàn kí lẹ fi mọ̀ kí lẹ fi ṣe kíní wọ́n wà sọ fún ẹni ìsìn pé wọ́n ó mọ̀ ẹ̀bọ́ èmi ń sọ fún ẹni ìsìn àwọn bàbá wá sọ fún ẹni ìsìn wípé tó bá di April 8 tó bá di April 8 on the 8th of April on the 8th of April nǹkan ta fi ń mọ̀ yí pé òṣùpá ó yọ ẹ ta fi ń mọ̀ yí pọ́jọ́ báyìí ní ó lè ó jẹ́ ká mọ̀ yí pé eclipse ó ṣẹlẹ̀ yóò ṣẹlẹ̀ oòrùn ó wọ̀kùn
òun ó wọ̀kùn lọ́sàn-án kusufu shams ọmọ kusuf ọ̀sán máa di òru ìdẹ́kùnlé lọ́kọ̀ yẹn kalẹ̀ lọ́mọ yẹn kalẹ̀ ọ̀sán máa dòru yẹn ọ̀sán máa di òru yẹn àwọn èèyàn àwọn tó ń ṣèwádìí wá wọ́n ń ṣèwádìí ẹ̀ àwọn tó ń ṣèwádìí wọ́n ṣèwádìí ẹ̀ àmọ́ wọ́n ti fi rinlẹ̀ wọ́n ti wá fi rinlẹ̀ lọ́kọ́ kalẹ̀ lọ́kọ́ kalẹ̀ pé bàbá kò sọ ní ogun ẹnu méjì ló wà ń bẹ̀ ẹnu méjì ló wà ń bẹ̀ pé ọjọ́ márùn-ún ni ọjọ́ márùn-ún ni ọtún wá wá àwọn onímọ̀ mi sọ pé ókè ọjọ́ márùn-ún yẹn lẹ́yìn gbàtà bá wádìí ẹ̀ tí wọ́n mọ̀ torí ilẹ̀ tóbi eré tó sì ń sá àti tó rùn ń sá kò sí nǹkan tó yára tó ìmọ́lẹ̀ kò sí nǹkan tó yára tó ìmọ́lẹ̀ gbìyàn nírọ́ púpọ̀ èèyàn nírọ́ àbíbù ń sọ nǹkan tó bá ní nǹkan tẹ́lẹ̀ ẹ̀kàn bá ló ń sọ ìwọ pè é nírọ́ lọ́dọ̀ àwọn onímímọ̀ kò sí tó yára tó ìmọ́lẹ̀ eré tí ó rùn wá ń sá yóò sá bẹ́ẹ̀ pẹ̀lú bó ṣe ń sá ó sì mú ilẹ̀ ó ń fa ilẹ̀ rìn sáré bẹ́ẹ̀ bóhùn òun ti wá sáré bẹ́ẹ̀ ló ń fa ilẹ̀ lọ́wọ́ lọ́jọ́ sáré tẹ̀lé ra wọn bẹ́ẹ̀ a kò sáré tẹ̀lé ó ń fà á ni òṣùpá wọ́n ń wọ lẹ́yìn ọ̀bọ̀ ọlọ́run a sọ wípé bí ó bá yí ẹ ta bá ń sọ fún ẹ pé àwọn ọmọ tó fi tú Kùránì pọ̀ ara àwọn ọmọ yìí ó fi tú Kùránì ó ní la shamsu yanbaghi laha an tudrika al-qamara wala al-laylu sabiqu an-nahar wa kullun fi falakin yasbahun la shamsu yanbaghi laha an tudrika al-qamara wala al-laylu sabiqu an-nahar wa kullun fi falakin antudrika al-qamara kò lè lépa bóòrùn ìtumọ̀ ẹ̀kọ́ ẹ̀ la shamsu yanbaghi laha kò tọ́ fóòrùn antudrika al-qamara kó tí ẹ̀mọ́ ìpè kankan jẹ́ tó ń jẹ́ kọmọrù kò tọ́ fún kò yẹ kò rí wala al-laylu sabiqu an-nahar òru èé gbáwájú ọ̀sán wa kullu nínú ọ́bìtì òòrùn kò mọ̀ ẹ́ kó ṣùpá wà inú ọ́bìtì òṣùpá
òun náà ń sá eré níbẹ̀ gbogbo kálukú nù ọ́bìtì wọn yẹn kullun fi falakin yasbahun wọ́n lúwẹ̀ nínú àwòwò wọn ni nínú ọ́bìtì wọn wọ́n lúwẹ̀ nínú àwòwò wọn ni والشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون. ṣíṣẹ́ rí àlàáfí tú ilé ṣẹ̀rí àkọ́ gba ẹni tí ò bá mọ ìmọ̀ ṣẹ̀ríà kò lè tú Al-Kùránì sọ̀rọ̀ ṣẹ̀ríà mélòó ló wà ńbẹ̀ gbogbo ìtúlọ̀ bá wá pàálẹ̀ ìsọ̀rọ̀ ṣẹ̀ríà ló wà ńbẹ̀ ṣéwà Ádámù ọmọ kíú ó dé Azari wọ́n dá padà wọ́n gbá wọ́n sọ eléyìí tá tú yìí ṣéwà Ádámù ló jẹ́ káwà mọ̀ ẹ má ọ̀wù òun pọ̀ wọn lé nìyàn kó jẹ́ ti wà yìí wá takò ó gbọ́ àwọ̀ ẹ̀yìn ẹlẹ́ ẹ̀yìn náà ó bó pátápátá للشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون. للشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون. يا شمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون. لا شمس ينبغي لها ولا الليل سابق النهار وكل في فلك يسبحون. àwọn onímọ̀ ìwà sọ pé ókè àtẹni tó sọ pé ọjọ́ márùn-ún àtẹni tó sọ pé ìṣẹ́jú mẹ́rin ló máa fi kọjá lórí ilẹ̀ pẹ̀lú eré tílẹ̀ ń sá àti eré tó rùn sá ìṣẹ́jú mẹ́rin yẹn péré òun ni ọ̀sán fẹ́ fi dòru àti tàkọ́kọ́ àti tẹ́lẹ̀ kejì Al-Kùránì ti sọ àtàkọ́kọ́ àtọwọ́jẹ́ márùn àtọwọ́jẹ́ mẹ́rin gbogbo Al-Kùránì ti sọ kalẹ̀ ìṣẹ́jú mẹ́rin àtọjọ́ ẹ̀ pé ókè ká wà lóòrù lọ́jọ́ tó gùn ká má sí nínú ìmọ́lẹ̀ rárá ó já sí kúkùnkùn ni Al-Kùránì ti sọ bá ń lọ bẹ̀ قل أرأيتم إن جعل الله عليكم الليل سرمدا إلى يوم القيامة
من إله غير الله يأتيكم بدياء أفلا تسمعون قل أرأيتم أرنا بوري إن جعل الله عليكم الليل سرمدا إلى يوم القيامة Ọlọ́run bá ní pé kóòrù máa bẹ fún wa táà ní rọ́sàn rárá ila yawmil qiyamah dọjọ́ alkiyama. من إله Sọ fún mi ta lọ lọ́hun ọ̀hún, ta lọ lọ́hun náà tó yàtọ̀ sọ́lọ́hun. يأتيكم بدياء أفلا تسمعون Tó lè mú mọ́lẹ̀ wá báyìí. Afala tasma'un, ẹgbọ́ ni àbẹ́ ẹgbọ́. قل أرأيتم Tún sọ fún wọn. إن جعل الله Ẹ̀rí ni àbẹ́ عليكم ẹ̀rí. النهار سرمدا Tó bá ní pé kọ́sàn máa bẹ lọ gbére إلى يوم القيامة ila yawmil qiyamah dọjọ́ alkiyama. من إله غير الله يأتيكم بليل تسكنون فيه Ta lọ lọ́hun náà tí ó mú òru wá fún yín tẹ́sì mí bẹ̀. أفلا تبصرون Ẹ̀rí ni àbẹ́ ẹ̀rí. ومن رحمته جعل لكم الليل والنهار Nínú kẹ́ جعل لكم الليل والنهار لتسكنوا فيه ó ṣe òru ó ṣe ọ̀sán fún yín litaskunu fi kẹ́ máa sinmi ń bẹ̀. ولتبتغوا من فضله ولعلكم تشكرون Ẹ̀sìn máa wá jíjẹ múmu ń bẹ̀ wala'allakum tashkurun ó yẹ dúpẹ́ fọ́lọ́run. Eléyìí ó fi hàn áyé pé èyí tálùkùránì wí Èyí Al-Qur'ani wí, àtèyí táàtù àtẹ̀yí tí a fẹ́ tú, ìwọ́n bí tó bá wà ìwọ níbi yóò tó bá wà. ṣé wà ádámù ọmọ kí Ṣé wàá dámọ̀ ọmọ kí ó lẹ́nu nǹkan tó kọ́ wa nìyí Ń tí bàbá wa ṣe Ádámọ̀ kọ́ wa nìyí. mú tẹni mú tààfà rẹ̀ wá Mú ti àfá rẹ̀ wá. ọ̀gbọ́ mú tààfà rẹ̀ wá Ti bàbá wa làwọn wí yìí, mú ti bàbá rẹ̀ wá. Tàfá wa la wí yìí, mú ti àfá rẹ̀ wá. àwọn afẹ́ gbàbò mí ibẹ̀ náà là ń kéwu A fẹ́ gba bòmí ìbẹ̀ náà la sì ké. ó mú rú nǹkan táwọn wí yìí Orúkọ náà wí yìí, ó mú wa ó mú wá. ó sì máa fà tó múrú ẹ̀ wá Ó wá fún àfá tó múrú ẹ̀ wá, ó mú wá. nǹkan tí mo fẹ́ wí ó tù Ìkan tí bàbá fẹ́ wí yìí, ó tu. Sẹ́kẹ̀tì ń pọ̀ báyìí, máa farabalẹ̀ gbọ́. tó o bá ti tú fún wa ẹbí léèrè Ẹbí léèrè, ìjẹ́ bá mọ̀ ẹbí léèrè. Tí bàbá fẹ́ wí yìí, yóò tu. Yóò tu bí bàbá ṣe tu fún wa. ó ní khabarun fil ardi awhatu sama li ulil ilmi bi rusulil fikri anna hadhihi al-arda كانت أولا ما ترى فيها وربها أو جبلا أو رياض أو ربا أو سبلا أو رياضا ذرها الباب نما بسحاب ينام المطر sanatálítà tó jí láti kà Káàní tẹ̀ta òjì láti kà á.
ilmul falak 1981 àwọn tó ṣáájú wá kàó sí tẹ́lẹ̀ bàbá ló kọ́ wọn àwọn tó jáde ní 77 àwa jáde ní 81 wá mú àfáà tó mọ ẹni tó ń jẹ́rọ̀ sọ fi wá nílùú yìí àfáà tó mọ ẹni tó jẹ́rọ̀ sọ fi mú wá nílùú yìí nílẹ̀ Yorùbá títí dì sí tó bá ní níjọ́ yẹn òun pọ́n lé ní ẹ̀ Kọ́bọ̀rù fílẹ̀ àríkè àwọn àti òsàmá lè olèrè ìbẹ̀rù fúnlẹ̀ lè bèkèrè àndà àfílẹ̀ àrùtọ̀ kàánà tí a wọ́lá mọ́tàrà bá ní àwọn jẹ́bọ̀lá àwọ̀sọ̀hólà àwọ̀rọ̀bára àwọ̀sọ̀hólà àwọ̀rìyàbọ̀ ń sàrò ọlẹ́gà ìró kan fẹ̀lẹ̀ àrùdì tó dé orí ilẹ̀ yìí sámà ló fi ránṣẹ́ sí wọn látòkè lè olílẹ̀ ìlìmì bèrúsúlẹ̀ fíkèrí ó fi ránṣẹ́ sí àwọn onímímọ̀ bèrúsúlẹ̀ fíkèrí àwọn tá máa pè ní òjíṣẹ́ làákàì òjíṣẹ́ ròrí anna hazili arda kanat awwala ilẹ̀ jẹ́rí kanat awwalan lákọ̀ọ́kọ́ gbà mátàrà báharan o ní ó dò mẹ́ o ní rókè mẹ́ àwọ̀sùhúlẹ̀ o ní rí pẹpẹ ilẹ̀ pẹrẹsẹ àwòrán o ní rí pẹrẹsẹ o ní rókìtì àwọ̀sù